Warning to Onisese in Yorubaland. Ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, akúkú ń rí yín Bẹ́ni Lee, ọkàn bí ọlọ́pàá, olówó Èkó, MS Bàbá, gbogbo yín là ń rí. But ẹ má bite more than you can chew. Gbogbo akitiyan yín là ń rí lórí wípé kí ni ẹ fẹ́ kí the Yorùbá values pé kó remain, but don't bite more than you can chew. Advise me, this is an advice that is coming from the bottom of my heart to you guys. Ẹjọ́ mélòó ni gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ ń pàwọ́ kan ní Yorùbá Muslim, mélòó ni gbogbo wa? Ṣé ó ju gbogbo bíi 5 states ta ní Nàìjíríà ìlọ́nà ni? Ṣé Yorùbá pọ̀ ni? Ẹ máa wá mú agenda yín débi wípé ẹ fẹ́ dojú Islam bolẹ̀ nílẹ̀ Yorùbá, kò lè possible. Ṣé mo bí Islam ṣe gbilẹ̀ tó nílẹ̀ Yorùbá yìí ni? Moikas lásán ẹ mọ iye professionals tí Moikas, àwọn dignitaries, àwọn èèyàn ńláńlá tí Moikas ti produce ká tó wá máa sọ àwọn ilé kéwù mú ìyókù. Ṣé mo bí àwọn Sunni Islam bó ṣe gbilẹ̀ tó nílẹ̀ Yorùbá yìí? Ṣé mo bí àwọn Salafia ṣe gbilẹ̀ tó? Ìwọ lásán gan-an ní Muslim Brotherhood mẹ́rin ṣé mo bó ṣe gbilẹ̀ tó? Ẹ máa sọ pé ẹ fẹ́ dojú ẹ lè win. You cannot, obliterate Islam from the face of this Yoruba land. This is an agenda that you cannot win. Go and write it down. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ nínú ọkàn yín. So gbélé tẹ́ ń ṣe yìí, it is good if you want to protect Yoruba values. It is very nice, but don't do it at the extent of pé bóyá ẹ fẹ́ dojú Islam bolẹ̀, ẹ fẹ́ káyọ̀ Islam kúrò nílẹ̀ Yorùbá, kò lè possible. Nǹkan ẹ lè rí draw ẹ lè rí. So the best thing ni wípé pẹ̀lú gbogbo agenda tẹ́ ẹ ní yìí ni wípé kí ni kẹ́ ẹ fà àwọn ọmọ Yorùbá yín tó bá jẹ́ Muslim, kẹ́ ẹ fà wọ́n mọ́ra. Níbi tí alignment yín tí goals yín bá ti align, ẹjọ́ ní àjọṣepọ̀. Mo láì bí àwọn Oòduà page kan ṣe gbé ọ̀rọ̀ síta nígbà wípé kí ni àwọn support traditional Yorùbá Muslims lórí bá ṣe ń dá dúró tá fira wa sábẹ́ Sultan of Sokoto. Mo appreciate wọn. Irú nǹkan tó yẹ kẹ́yìn náà máa ṣe nìyẹn. Gbogbo àwọn nǹkan tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ bí ìpànìyàn nǹkan kan yẹn lẹ́ máa sọ. Ṣùgbọ́n kí wọ́n sọ pé ẹ fẹ́ dojú Islam bolẹ̀ kò possible. Mélòó gan ni gbogbo Yorùbá tá à ń yá àwọn kan sọ́tọ̀ pé Yorùbá Muslims ni wọ́n. Mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára Russia. Bí Russia ṣe ń bá Ukraine jà yẹn, Russia ní àwọn Islamic Republic London tó jẹ́ wípé kí ni báwọn people yẹn ṣe jẹ́ Islamic Republic tó, they have unflinching loyalty to the Federation of Russia. Russia ò ta wọ́n dànù. Because I follow the war very well. Chechnya àti Dagestan, they are Muslim populated republics. Ibẹ̀ làwọn Khabibu yìí, ibẹ̀ ni wọ́n ti wá. Àwọn Shimevu fẹ́yìn tó bá ń wo MMA wà mọ̀ wọ́n, ibẹ̀ ni gbogbo wọn ti wá. They are Muslims. Wọn tó yẹ sọ pé kí ni káwọn wà disloyal sí Russia. So as Yorùbá Federation too, we can have Muslim subjects, we can have Muslim citizens. It does not stop your agenda of protecting Yorùbá values. But gbogbo wípé kí ni a fẹ́ dojú Islam bolẹ̀ yẹn, ibẹ̀ lẹ máa wà, ẹ lè rí draw. Àfi tí Islam bá tún máa borí yín, the best thing tẹ́lẹ̀ kọ́kọ́ ṣe ni wípé kẹ́tì farabalẹ̀ wò pé nínú àwọn Mùsùlùmí yìí, èwo ni ọpọlọ ẹ tutù, ìwo lórí ẹ pé tó jẹ́ pé ó sì ní tara Yorùbá lára. Irú bàbá wọn Akéwùgbà Gòdù yẹn, irú Sheikh Adam Ali lórí yẹn, irú gbogbo àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá yẹn, kẹ́ fà wọ́n mọ́ra. Kẹjọ ní àjọsọpọ̀, kẹjọ ní àjọyépọ̀, kẹjọ ní ìbáṣepọ̀ tó dán mọ́rán ju pé kẹ́ sọ pé gbogbo ọ̀rọ̀ kò gbá kò gbélé fẹ́ máa sọ sí Islam láti fi dojú Islam bolẹ̀. Ẹ kò máa wà ń bẹ́ẹ̀ ni. At the end of the day, kó má jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ń tọ́ láti protect gan, gbogbo nǹkan agenda tẹ́ ń tọ́ láti achieve gan, ní padà achieve ẹ̀. Táwọn Mùsùlùmí bá dẹ̀ gbìnà yà mọ́ yín lọ́wọ́, because Islam máa bẹ́ẹ̀ ṣe under one condition wípé o ní lára. Mo ṣe sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan pé àwọn bàbá wọn ní Islam lára. So anybody does not have any right to come and attack them militarily. They have to defend the land because wọn ní Islam lára, wọn fi Islam láyé balẹ̀. But ẹ̀yin yìí ẹ lọ kẹ́kọ̀ọ́ látara ohun kan báyẹn. Tí ẹ bá ní Islam lára, Islam máa padà yọjú padà sí yín. The best ni wípé kí ni ẹ study gbogbo bó ṣe ń lọ ní Islamic world nílẹ̀ Yorùbá yìí wípé okay, àwọn ilé ọpọlọ wọn pé àwọn ilé sì ní tara ìjẹ́ ọmọ Yorùbá, ẹ̀jẹ̀ Yorùbá sì ń flow lára àwọn ilé, ẹ jẹ́ ká align pẹ̀lú wọn bá ṣe fẹ́ protect ilẹ̀ Yorùbá yìí. Ní lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Àfàmọ́ Jésù ó wí tiẹ̀ tó o. Àfàmọ́ Jésù yìí ná. Shalom brother.